mo bí alákùbà bá ẹ̀ wọ́n àbí bàbá ńláku Ọọ̀ni Ifẹ̀ dá wọ́n àbí bàbá ńláku ọlọ́wọ́ ọ̀dá bàbá ńláku àbàbà rẹ̀ wò bí ẹ̀dá fún tó bàbá ńláku bàbá rẹ̀ wò bí ẹ̀dá ayé rẹ̀ ò ní dá Ọmọlúkà bàbá ńláku àbàbà rẹ̀ wò bí dá ìyálàjà ìpọ̀rìpọ̀rì ìyálà ìpọ̀rìpọ̀rì ìyálàjà rẹ̀ wò bí dá bàbá ńláku bàbá rẹ̀ wò bí dá wò bí dá. ẹ kú dédé àkókò yìí gbogbo èèyàn ọmọ káàárọ̀ oòjíire gbogbo èèyàn ọmọ Yorùbá lápapọ̀ ẹ farabalẹ̀ ó fọ́nrán yìí ó ṣe kókó ó ṣe pàtàkì fún gbogbo àwọn ọmọ Yorùbá bọ́ tó bá kí ṣe ọmọ Yorùbá o lè máa lọ́n sí ẹ o lè máa wo fídíò yìí bọ́ tó bá jẹ́ ọmọ Yorùbá ọjọ́ ọmọ káàárọ̀ oòjíire fọ́nrán yìí ṣe pàtàkì. mo ti máa ń ṣọ́nà gbogbo fọ́nrán mi tẹ́ bá jẹ́ tìmí tẹ́ bá ti ń bá mi bọ̀ pé ẹ jẹ́ kógun omi tá à ń sọ yìí kí wàá lámọ̀ máa ṣẹlẹ̀ ní kílẹ̀ Yorùbá kádẹ̀ fi nílé ní ìlọsíwájú náà nìkan tá à ń ṣe. ẹ̀yin náà wo nǹkan tó ṣẹlẹ̀ láàrin bọ́dà Àmọ̀tẹ́kùn Oòduà àti bọ̀bọ́ tí òun náà ń bá wọn sọ̀rọ̀ láti Ọ̀wọ̀ so ẹ̀ ń sọ̀rọ̀ tàì sọ̀rọ̀ mọ́nẹ́jọ́ ogun omi tá à ń sọ yìí ẹni tó bá bàbá ẹ̀ òun náà bàbá yín ẹni tẹ́ sẹ́sì bú mọ́mí òun náà bú mọ́mí yín ẹni tẹ́ bá bọ́ lọ́hùn tóun náà ń sìn òun náà bọ́ lọ́hùn yín tí ò yẹ kó rí bẹ́ẹ̀ ó ṣe tán ọ̀lànà pàgà oníwò bàbá Aláàfin dàkó débi tí Ọọ̀ni Ifẹ̀ bá dé kí ni bọ́dà Àmọ̀tẹ́kùn ṣe àwọn náà ṣe kí ni àwọn náà dá padà wọ́n fọ Ọọ̀ni Ifẹ̀ lé wọ́n fọ lọ́wọ́ náà wọ́n tún fi lé wọ́n tún fi ya rẹ̀ lé ṣe é kó rí bẹ́ẹ̀ wọ́n tẹ́ bá ń dàgbà yẹn máa ń kọ́gbọ́n ni èyí wá ń dàgbà yẹn kọ́gbọ́n àwa tá a tó yín yìí a lè ṣe ohun tá à ń tẹ́ ń ṣe yẹn ètí ká láfi ọjọba Oòduà nation Yorùbá nation kìnnìkẹ́ni kò sí nǹkan kan tó lè wá sí ìmúṣẹ tí ọba sálàáfíà bẹ́ẹ̀ ni because this is the two well recognized king in Yoruba land, Aláàfin and Ọọ̀ni of Ifẹ̀. Whether you like it or not, táwọn méjì bá dẹ̀ wà at peace, nǹkan lè wà done. Anything lè wà done tí àwọn méjì wà at peace. Because two of these things is very important, very important in Yoruba land today. So, tó bá bàbá mi ṣe máa wọ ẹnu. Wọ́n tó bá ti fẹ́ kún bú Jésù, wọ́n mọ́ bá wọn bá la. Wọ́n tó bá ti fẹ́ kún bá la mọ́ bá wọn bú Jésù. Bí káwọ́ at peace láti lè lọ. Bí káwọ́ at peace, Oòduà nation ni Yorùbá nation ni láfi lè rí gbà. Tí ọba ti sí at peace kò lè ṣe. Àwọn at peace gan tẹ́lẹ̀ wọn ò tí ì fún wa. Kátó pé àtúwọ̀ at peace pé kò sálàáfíà àtúwọ̀ ń já àwọn ayé wọn sí wa. Àwọn tí kò wọ́n fẹ́ kó ṣe tẹ́lẹ̀. Kọ̀ ẹ́ kó rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká lọ ṣe làákà ẹ jẹ́ ká lọ sùn kátàkà ronú. Káyé bówó wa ká mọ iye mo gbómọ́ra wa ojoojúmọ́ online kò yẹ kó rí bẹ́ẹ̀. Mo ti sọ mo ní tẹ́ bá lẹ́yìn lẹ́nu ẹ̀yin mọ̀rọ̀ sọ àwọn kan náà ń bẹ́ẹ̀ tí wọ́n náà mọ̀rọ̀ sọ wọ́n kì wọ́n mọ́lẹ̀ ní ẹ̀kọ́ wọn gbá tí wọ́n bá táwọn náà dìde ẹjọ́ máa tẹ́ka àlàáfíà òun ni number one tá a lè fi proceed tá a lè fi lọ iwájú tá a lè fi gbélé Yorùbá délẹ̀ lórí tílẹ̀ lérí láì sí bẹ́ẹ̀ akọ̀mọ́ máa dára wa láàmú ni o. Ẹyẹ máa sọ àṣìṣe Aláàfin ẹyẹ máa ṣàṣìṣe Ọọ̀ni Ifẹ̀ kọ́ ẹ kó rí bẹ́ẹ̀ o ẹ lọ yíwà padà ẹ bá mi ṣí ẹ̀rẹ̀ ẹ pín ká ẹ jẹ́ kó kà àwọn tí ò yẹ àwọn tí ò sì gbọ́ ẹ farabalẹ̀ ẹ wo fọ́nrán yẹn. Catch yourself. You are forcing honor wá fúnra yín enforcing respect fúnra yín respect tó jẹ́ pé fúnra respect yóò yẹ kó rìn wá bá ẹ. Respect tó jẹ́ pé Ọọ̀ni Ilé Ifẹ̀ kò béèrè fún lọ́dọ̀ ẹnikẹ́ni wọ́n ní ìdí ń gbé wá bí ẹrù bàǹtàbàǹtà tí wọ́n ń gbé wá fún mi pé bàbá ẹ gba respect wọ́n ń gbé wá bá mi wọ́n lè gbà torí pé kí wọ́n fi ìlà ẹ̀ sí àyè respect and that is why everybody both in Nigeria and diaspora bó ṣe jẹ́ pé wọ́n ṣe ń respect yẹn nìyẹn. Ta ni respect yẹ kó gbẹnu sọ̀hún ọba tó yẹ pé tí wọ́n bá lóde fún ẹ̀ ní ọmọ gba microphone tí ọmọ MC torí kí wọ́n lè máa recognize ẹ̀. Ọba FC ọba yín Ọọ̀ni Ifẹ̀ ẹni wá recognition túláàsì òun ní ọmọ MC tí wọ́n bá ti fẹ́ kí Ọọ̀ni Ifẹ̀ tó bá mọ̀ pa Aláàfin Ọ̀yọ́ mẹ́mbẹ́ ẹni tó bá kí Ọọ̀ni Ifẹ̀ Ọọ̀ni Ifẹ̀ wà di ọwọ́ rẹ̀ mú kò ní sọ́lẹ̀ bí àwọn àdọ́gbọ́n sọ fún ẹ pé ẹ máa lọ bá wọn
èmi ẹ̀lẹ́kẹ̀ ní àwọn ṣẹ́bí àti kí wọn yá máa kí wọn yá máa ṣe kínní nǹkan kan pẹ́pẹ́ fúrú lọ ní ìfẹ́ ń ṣe ọ̀nífẹ́ onítàn ìtọ́ onífẹ́ àwọn ọmọ ọba ṣé bàbá tiẹ̀ mẹ́nu ọmọ Oòduà ni ṣé bàbá rẹ mẹ́nu ọmọ Oòduà ni ọmọ líka ọmọ lúgà ìtàwọn bàbá rẹ mọ̀ ẹ̀yọ́ ọmọ ẹrú yìí aláwọn ọmọ Oòduà ní gbogbo àwọn ọmọ Oòduà wọ́n lè yìn ín sọmọ ilé àwọn ṣé ìdè wáyé mi ni wọ́n lè yìn ín sọmọ ilé àwọn pápọ̀ rẹ̀ ni wọ́n ranjú ọ̀hún fẹ́ mọ́tò òun mú Ààrẹ Almarufu ẹnjí ìṣẹ́gbẹ́ gbogbo ọ̀nà Ààrẹ Almarufu ti jọ lọ Ààrẹ Almarufu lè rà ọkọ ni wọ́n sún ọjẹ́ olùsì onímùké. ṣùgbọ́n tẹ́yìn fagídí ẹ̀ lè rí because you don't deserve it. àwọn ò lè máa sẹ́ǹsì deserve ẹ̀. àwọn ò lè máa sẹ́ǹsì. ó máa ń control ní ara ẹ̀ ní láti lè rí i pé respect dé ṣùgbọ́n tó bá control ara ẹ̀ respect tó fagídí dẹ́gbà ni a máa sá fún ẹ. ọ̀ní ìfẹ́ ń jáfẹ́ sọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ nígbà bàbá tiẹ̀ tí wọ́n nílẹ̀ ló ń béèrè bàbá tí yóò dé nǹkan. bọ̀dì mẹ́rin méje bí wọ́n ṣe ṣọba yìí lè dé bẹ́ẹ̀ ni mo bí dákọ́ níbẹ̀ mo bí dá mo bí alákùbà bá bá ẹ̀ dákọ́ níbẹ̀ ọ̀ní ìfẹ́ tó tó sí. wọ́n àbí bàbá ńláku ọ̀ní ìfẹ́ dá wọ́n àbí bàbá ńláku ọlọ́wọ́ ọ̀dá bàbá ńláku àwọn bàbá rẹ̀ wò bí ẹ dá fún tòun bàbá ńláku àwọn bàbá rẹ̀ wò bí ẹ dá ayé rẹ̀ ò ní dá Ọmọlúkà bàbá ńláku àwọn bàbá rẹ̀ wò bí dá ìyálàjà pọ̀rìpọ̀rì ìyálà pọ̀rìpọ̀rì ìyálàjà rẹ̀ wò bí dá bàbá ńláku bàbá rẹ̀ wò bí dá wò bí dá.